ọmọ adéjúlọ ọlọ́jọ́ ìbí òun adéọlá òkú ewu ọmọ adéṣẹwà alátọ̀kẹ́ adéọlá òkú ewu ewu iná kì í pa òdì àwòdì òkú ewu ṣàléwá ṣàmì àdúrà o ẹ̀mí rẹ̀ á ṣe púpọ̀ ọdún láyé. mímọ́ ọlọ́run ọba mi tó fi mímọ́ bora bí aṣọ lónìí mo rí bà lọ́wọ́ Ẹlẹ́dùmarè ọba tó ní mi tó fún mi lóhùn ẹnu mi. mo tún dé lónìí gẹ́gẹ́ bí ṣe mi ni nítorí Adéọlá Adúmáadán Arẹwà lóbìnrin ọmọ lọ́lá tí fọlá yan arìn gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ bí ẹni ẹgbẹ́dùn bọ́lá Ẹlẹ́dùmarè ọba ni ọmọ wọn nífẹ̀ẹ́ àbúrẹ́ o ọmọ adájọ́ owó rẹ̀ mọ́ bí ojúmọ́ ti mọ́ wá sílé ayé àtọ́kẹ́ o mọ́ mi kàn rárá ojúmọ́ rẹ̀ ló mọ́ àyájọ́ òní la bí ọ sílé ayé o àyájọ́ òní ọjọ́ dùnú ni ọ̀pọ̀ ọmọlẹ́jọ́ sọdún tó kọjá ọ̀pọ̀ ti kú ẹlòmíín bẹ bí aláìsí ni ó lékún lọ́dún orí ọ̀fẹ́ ni ọgbẹ́ orí kọ́ dúpẹ́ lọ́wọ́ ṣẹ̀dá rẹ tó ní ọmọ bẹ Adéọlá o ọmọ bàbá wa Adéjùlọ tó dolóògbé ń jọ sí kọ́lá ó dẹ̀lẹ̀ fẹ́ ni re gbogbo ohun tí wọ́n fi sílẹ̀ ò ní parun láṣọ Ọlọ́run ọba ọmọ Ṣàléwá o aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Big Stitches ni akíkanjú Arẹwà lóbìnrin àfijú ránṣọránṣọ tó mọ tó ń trẹ̀ nígboro ayé owó màmá déṣẹ́ àmì olóríire ọmọ Èdùmàrè oníjà ọlọ́run gbé sọnù bí ó ṣe bí ọmọ lágbára Ọlọ́run ọba tóró kọ́mọdé mọ́ra ọmọ àgbà tún ní ọ́ onínúure l'Adéọlá jẹ́ oníwà tútù bí àdàbà ó dáńtọ́ gbó lójúgbó lẹ́nu ṣáṣá gallant fashion designer fún gbogbo jìgá wákà àfàtà Big Stitches to the world ògo tó ń taná yóò ní ìwọmi láṣọ Ọlọ́run ọba Ṣàléwá o ilé tí ìyá o jẹ́ ń bá ọdẹ́lé àwọn bàbá tó bí yín lọ́mọ ó yá gẹ̀ẹ́sì kárẹ̀lẹ́ o gẹ̀ẹ́sì kárẹ̀lẹ́ o ilé ọmọ kì í pamọ́ lẹ́rù o jàre gẹ̀ẹ́sì kárẹ̀lẹ́ o àtọ́kẹ́ o gẹ̀ẹ́sì kárẹ̀lẹ́ o ilé ọmọ kì í pamọ́ lẹ́rù o jàre. Adéọlá mo rí bà lọ́wọ́ àwọn bàbá tẹ̀yìn kí n tó máa lọ ọmọ wọn nífẹ̀ẹ́ òye akídúró a kì í dúró kí wọ́n nílé yín bẹ́ẹ̀ a ò gbọ́dọ̀ bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ òye kóga kò bẹ̀rẹ̀ lá kí wọ́n nífẹ̀ẹ́ òun dáyé báàsì kí wọ́n nílé yín ẹbọ ni wọ́n fi ní í ṣe lé bàbá tó bí yín lọ́mọ Wùmí àrà èmi tí kọ́ba nífẹ̀ẹ́ mo là kún torí ọba ló ní ṣẹ́ṣẹ́ fún ọmọ Ṣàléwá o ilé ọmọ àbó olódò kan tẹ́rẹ́rẹ́ ọmọ àbó olódò kan tẹ́rẹ́rẹ́ odò tó sàn wéréke odò tó sàn wéréke tó dẹ́yìn òsì ilé lọ́dà bàtà nílé yín Mọ́mísí Adéṣẹwà onípédé ò gbọ́dọ̀ mú ìranká àgbàjà wọn ò gbọ́dọ̀ bu fọ́sẹ̀ kìkìdá onísọ̀bọ̀rọ̀ ní òmùmí odò náà gbẹ orí ilẹ̀kùn méjìdínlógún tó nífẹ̀ẹ́ òní tí ń jọ sí tó bá kẹsàn lé akẹ́sàn lóde ọgbà ọgbà ní í ṣe Adéọlá o ẹ̀yin lọmọ onílù kan bàbá ń tiri bá onílù kan bàbá ń tiri bá ọmọ onílù kan tí wọ́n fa wẹ̀kùn ṣe ń jọ sí akẹ́tìpẹ́ tí erin ni wọ́n fi ṣọ̀sán rẹ onípẹ́lẹ́ ò gbọ́dọ̀ jó ìranká àgbàjà wọn ò gbọ́dọ̀ yọsẹ̀ kìkìdá oníṣòbùrọ̀ ní òjòlù náà yá ń lé bàbá rẹ tó bí ọlọ́mọ gangan Wùmí àràmọ́ kí ọkú ọdún o ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe Adéọlá o dúdú ló rẹwà jù láàrin mọ́ dúdú rẹ̀rẹ̀ ló rẹwà jù láàrin mọ́ rẹ̀rẹ̀ mọ́ dúdú mọ́ rẹ̀rẹ̀ ló rẹwà jù láàrin mọ́ kẹfun ẹwà rẹ títan náà ò ní yegi láṣọ Ọlọ́run ọba ó mọ̀ ọbẹ̀ ni ọbẹ̀ ní ibẹ̀ sùn àtẹ́lẹsì abẹ́ ẹ̀nà pẹ̀pẹ̀ gbogbo bí o bá ń dé Ọlọ́run ọba oníjẹ́ orí nira ìyá sì mọ bẹ̀rẹ̀ ayé rẹ o kò ní mọ sàré yẹn lágbára Ọlọ́run ọba òjòjò oníṣòwò kó má lè nájà kókókókó lára tá máa le bó o bá ràjò èèyàn tó bá ní ọmọ bọ́ọ̀lù onídélé bá ẹ ń bá gbẹ́ kòtò dì ọ́ olúwa rẹ̀ ni ó jì yín sí á ṣe ìṣàmọ́dún ọdún ayọ̀ ọdún rẹ̀ ló mọ̀ ṣe òwe kíkú má pa Ṣàléwá ò láyé karùn-ún má ṣe gbé ọdẹ láyé ọlọ́jọ́ ìbí òní o láyé karùn-ún má ṣe gbé ọdẹ láyé ó ti ṣọdún èyí náà